ọmọ ní aláàfin of Ọ̀yọ́ jẹ́ sí Ọọ̀ni of Ifẹ̀. Ẹ gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí yìí o, kábíyèsí kan mà ló tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí o, látàrí gbogbo oríṣiríṣi tẹ́ ẹ ti ń gbọ́ nípa ohun tó ṣẹlẹ̀ láàrin aláàfin àti Ọọ̀ni. Táwọn kan sọ wípé Ọọ̀ni ju aláàfin lọ, táwọn kan ní aláàfin ju Ọọ̀ni lọ, àmọ́ ta ló jura wọn lọ o? Kábíyèsí ti sọ̀rọ̀, wọ́n ní ọmọ ní aláàfin jẹ́ sí Ọọ̀ni, pé kódà àlàfo tó wà ńbẹ̀ jìnnà rẹpẹtẹ, pé gbogbo èyí tẹ̀ ń gbọ́ lẹ́nu Lájí Àbáàsì àtàwọn onítàn lóríṣiríṣi pé ẹ wò ó kò lọ bẹ́ẹ̀ o, pé gbogbo èèyàn pátápátá ló mọ̀ pé ọba ni Ọọ̀ni of Ifẹ̀ jẹ́ fún gbogbo àwọn Yorùbá tó kù. Ẹ wò nǹkan bẹnu fọ́nrán yìí o, nǹkan bẹnu fọ́nrán. Ìdí tí kábíyèsí yìí ṣe sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́, gbogbo ìdí tó fi rí bẹ́ẹ̀ tó fi jẹ́ pé Ọọ̀ni gangan ló jù lọ láàrin aláàfin. Ẹ wò bàbá ìtẹ̀ tún wá ṣe àpẹẹrẹ kan pé ǹjẹ́ ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán níbi tí wọ́n ti ní aláàfin kọ̀ tí ó dìde fún Ọọ̀ni, pé ṣé ẹ rí i pé ọ̀tọ̀ ni wọ́n gbé àga Ọọ̀ni sí tí wọ́n sì rún aláàfin pọ̀ mọ́ àwọn kábíyèsí tó kù. Kábíyèsí tó sọ̀rọ̀ nínú fọ́nrán yìí ló sọ̀rọ̀ yìí o. Ẹ gbọ́ ìdí tó ṣe sọ bẹ́ẹ̀ àti gbogbo àwọn àlàyé tí wọ́n ṣe lórí ìdí tó fi jẹ́ wípé Ọọ̀ni ló ju aláàfin lọ. Mani Aláàfin dìde bó bá di president dìde nígbà tí gómìnà Ọ̀yọ́ ṣe dìde ṣẹ́fẹ̀ dìde fún Mani Aláàfin dìde ó ṣe dìde fún gómìnà ṣé gómìnà tó Ọọ̀ni ṣé Ṣèyí Mákindé ṣé ní ránkì èso tó Ọọ̀ni òun máa kúrò bẹ́ẹ̀ náà náírà 2 years àbí Ọọ̀ni wà bẹ́ẹ̀. ìtìlẹ̀ sí Ọọ̀ni pátápátá ọmọ ni Aláàfin jẹ́ sí Ọọ̀ni ẹni tó bá ti wà lórí àpèrè Ọọ̀ni bàbá ló jẹ́ fún gbogbo ọba nílẹ̀ Yorùbá. Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì ó lo sáà tiẹ̀ lọ́wọ́ báyìí òun olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá káfàtà south west and south south. ìyàkọ́ béèrè lọ́wọ́ mi pé ṣé Aláàfin àti Ọọ̀ni ṣé nǹkan kan ni wọ́n ní, ṣé ọ̀gá ṣé ọgbọ́dọ̀ ṣé ẹnìkan jọ̀gá nu wọn tàbí nǹkan so pé kí n bá wọn tan ìmọ́lẹ̀ sí. Aláàfin ò súnmọ́ Ọọ̀ni rárá, mo ti sọ láwọn yóò gbà. Aláàfin jìnnà sí Ọọ̀ni pátápátá ọmọ ni Aláàfin jẹ́ sí Ọọ̀ni ẹni tó bá ti wà lórí àpèrè Ọọ̀ni bàbá ló jẹ́ fún gbogbo ọba nílẹ̀ Yorùbá. ìmúdò gan ọba tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ yìí ní mọ̀ pé òun gan ò ní máìndì nǹkan tó ń tì í wọ́n fẹ́ tì í tì ní ṣùgbọ́n òun gan ò lè tirẹ̀ láíláí wọ́n fẹ́ kó kọsẹ̀ lára Ọọ̀ni ní bọ́t ó gbọ́n ju gbogbo àwọn tó ń ti ẹ lọ gbogbo àwọn tó ń pè tán rọ lọ́gẹ̀dẹ̀ pé nǹkan tó fẹ́ jẹ náà wá bí irú Lájí Àbáàsì àbí kí ló ń jẹ́ àti eléyìí tó wà ní Amẹ́ríkà yẹn náà ní mo orúkọ ẹ̀ tó bẹ́ẹ̀ nìyẹn sí tó náà ló ṣe máa ń sọ̀rọ̀ so wọ́n fẹ́ ti kábíyèsí pa kábíyèsí ò dẹ̀ ní ṣe I trust mo mọ̀ lóye tó jẹ́ kábíyèsí ò ní ever wípé because awuyewuye kan lọ wípé kábíyèsí pàdé ní event kan pé Aláàfin ò dìde nígbà tí kábíyèsí dé pé ó kí ló lè dúró ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tó bá ti gbé nǹkan kan sí ìyànnú wípé olórí ìwọ náà má dìde so ìjọ tí ẹni tí ò bá tóun náà tó máa kí tíyẹn náà máa wà lórí ìjókòó ọjọ́ náà ń bọ̀ fóun náà because what goes around comes around ìjọ tí òun náà máa lọ event tó bá tí ò tó rárá tó náà máa wà lórí ìjókòó tíyẹn náà ní dìde fún ọjọ́ yẹn náà dé kan lénìí so kó dìde kò dìde yẹn ò yẹ kó jẹ́ nǹkan tá a máa sọ̀rọ̀ dé lórí so wọ́n ní ìrọ̀bẹ́rẹ̀ bá ṣe fẹ́ mọ náà ló ṣe máa wà so èèyàn tí ọba bá tiẹ̀ ṣe jẹ́ ó yẹ kó tiẹ̀ fọba rẹ̀ lọ́kàn balẹ̀ ó yẹ kó máa gbé nǹkan tí ò nídìí síwájú ẹ̀ olórí ọba bó ṣe wà yẹn kò lè pàṣẹ ní Fìdítì tó súnmọ́ kò lè pàṣẹ láwẹ́ kò lè pàṣẹ fún wọn bẹ̀ gbogbo àṣẹ òdùnú Ọ̀yọ́ yẹn lọ tó wá bọ́ sí Ìṣẹ́yìn kó ń fẹ́ pàṣẹ kó lọ síbẹ̀ báyìí lẹ́sẹ̀ máa wà pé ẹ̀sìn tó jẹ́ olórí aládé kankan níbi kankan lẹ́yìn Ọọ̀ni so èmi ò bìlí mo fẹ́ forí gbárí pẹ̀lú Ọọ̀ni àwọn èèyàn náà ń tì so òun kò ní jẹ́ kó tì ó pa torí pé history tó bá pè ní history nǹkan tí wọ́n ti kọ́ nǹkan tí ayé ti mọ̀ nípa ẹ̀yẹ kankan ò lè ṣe ètò history kọ́
bí àwọn ọba kan tó yẹ pé àwọn náà fẹ́ kan ra wọn ṣe ń kọ history bí ìgbà tó yẹ pé ìlú tiwọn náà wà nínú ìlú tó jẹ́ nǹkan kan ṣùgbọ́n history ló burú jù. Ọọ̀ni gbogbo ayé mọ̀ wípé Ọlọ́run ló ṣe é kì í ṣe òun wípé olórí ni so ẹni tó bàbá dẹ̀ ti ṣe olórí kò sí ẹni tó lè sọ di ìlú kò possible àti tàdé ní Ọọ̀ni tí mo tó fẹ́ kẹ́ mọ̀ ni ẹ pé èèyàn kan rude èèyàn kan jókòó kí èèyàn kan náà ló kí ṣẹgẹ́tẹ̀ àti tán ni ṣẹgẹ́tẹ̀ òrìṣà ni tẹ́ bá fẹ́ sọ pé nísìn wọn á ní Ọọ̀ni òrìṣà ni tẹ́ bá fẹ́ sọ pé Aláàfin wọn á ní igbákejì òrìṣà kí ni mí ni ẹ that is to say gbogbo àwọn ọba tó kù igbákejì ẹ ni wọn ń ṣe kò lẹ́gbẹ́ ó dá dúró ni ok event kẹ́ ń sọ yìí pé kò dìde pé kí ni kan ẹjọ́ bó ni wọ́n fi Aláàfin sí níbo náà fi Ọọ̀ni sí ṣe lọ́rùn Aláàfin mọ́bì kan pẹ̀lú àwọn ọba tó kù Ọọ̀ni dá dúró ẹ̀yìn tìrìkì tí Ọọ̀ni ti lọ event tó tókè máwọn èèyàn tó kù yìí àwọn ọba tó kù láíláí ó máa standard ni ó máa dá ìjókòó ẹ̀ máa dá dúró ni because gbogbo ayé ló mọ̀ ó dẹ̀ yìí sí ẹ̀bá àdìtẹ̀ ẹ̀bá àdúrà ẹ̀bá àdìtẹ̀ kankan òun lórí gbogbo ọba tó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ bàbá fẹ́ ní nǹkan tí ẹ fẹ́ fi kún tàbí ẹ fẹ́ béèrè. ohun tí mo kàn fẹ́ béèrè mẹ́rin kò torí pé a gbọ́ pé láyé ọba kábíyèsí àná Olúbùṣe nígbà tó mọ̀ pé wọ́n ló kó wọn lọ lóyìnbó nígbà tó kó wọn dọ̀rùn ó kẹ́kọ̀ọ́ kalẹ̀ ni wọn mọ̀ bí bàbá yẹn ṣe lọ kí ni ṣe tí Aláàfin Ọ̀yọ́ kí ni ṣe tí ò tẹ̀lé kábíyèsí lọ nígbà tó ló di pé wọ́n ṣe tán à ń gbọ́ ní o ìgbà yẹn ni kábíyèsí tó yọjú sí wọn lọ́tọ̀ Iléyá gbogbo wọn fẹ́ẹ̀ lọ́tọ̀ 40 days lọ́rùn ọ̀run tí ń jẹ tí ń mú àmọ́ bí ó ṣe ń lọ síwájú wọn ẹ bá kàn mọ́lẹ̀ sí. Gẹ́gẹ́ bí nǹkan tí aṣọ nípa Ọọ̀ni jẹ́ pé mo sọ fún tẹ́lẹ̀ kò díṣà jẹ́ pé láyé àtijọ́ gan tẹ́ bá wò ló tí ẹ bá wo àwọn tó ti jẹ Ọọ̀ni ẹ rí pé àwọn tó dàbí kíní gan tí wọn ò rí bí òrìṣà yẹn gangan ó bẹ̀rẹ̀ látòrí Adérẹ̀mí wá sí ìsàlẹ̀ tẹ́ bá wo àwọn tó kù ẹ rí wípé ẹ bá sọ pé òrìṣà àwọn ni ọba tí gbọdún gbàgbé orúkọ ìkànnì Ọọ̀ni tí àwọn òyìnbó yẹn kan yìnbá ìdìbò pé kó wọ́n fi ibi tí ilẹ̀ Ifẹ̀ dé hàn wọn Àgàgù àbí dòtọ́ ní ọba Àgàgù Ọọ̀ni Àjàgù nígbà tí ó lọ òwúrò wípé àwọn òyìnbó yẹn fẹ́ jí òun gbé nígbà tó dé aṣèjì rẹ̀ ó parẹ́ mọ́ wọn lójú nínú mọ́tò ọgbà tí pé nígbà tó máa padà síbẹ̀ pé ẹ náà wọ́n á gbé àwọn òòrùn wọn ọba lórí ìgbówà yìí àkílódé nǹkan dẹ ojú bolẹ̀ kí náà ni pé ìyẹn lè fi máàkì àṣejù rẹ̀ wípé ibi tí Ifẹ̀ dé nìyẹn nípele tí ẹ sọ yẹn ni pé èmi ò lè rí díẹ̀ ṣẹgẹ́ tẹ̀fẹ́ yẹn Aláàfin ò dẹ̀ lè ṣe níbi tí ṣe pé gbogbo wàhálà yìí Aláàfin tó gbéṣẹ̀ àwọn náà dá sílẹ̀ Aláàfin kan wojú Ọọ̀ni rí àtẹ̀tìgbọ́n ní ṣì pé Aláàfin kan wojú Ọọ̀ni ibùdó gan Aláàfin tó gbéṣẹ̀ ọba Lámídì nígbà tí ọba Adérẹ̀mí wà bẹ́ẹ̀ òun ni ọba Adérẹ̀mí máa ń rán níṣẹ́ kiri ṣe ẹgbọ́n mísírì wípé ọba Lámídì wojú ọba Adérẹ̀mí rí láyé ọba Lámídì Aláàfin Ọ̀yọ́ ó ní ó lọ máa ń sojú kábíyèsí ọba Adérẹ̀mí Ọọ̀ni Ọ̀fífẹ́ ọba kẹta òun ló máa ń rán kiri kò dé rí rẹ̀ nígbà tó ń súnmọ́ Ọọ̀ni nígbà tí bàbá kú ló wò wípé kan tó fọba míì jẹ kó náà máa ṣe bí olórí bí wà ní jẹ́ wípé òun ló máa kàn nígbà àtẹ́lẹ̀ fi ọba Okùn Adé Síjú Adé jẹ ọba Lámídì ó wà lára àwọn tó kọ́kọ́ wojú ẹ̀ because ó wò wípé òun ti jọba kò mọ̀ kì í ṣe pé bóyá sí òun rò pé bóyá seniority náà ń lò ní ipò ọba nítorí pé òun ti jọba before ọba Okùn Adé Síjú Adé òun ni senior kò mọ̀ wípé ipò lórí kálukú jọba lé lórí àpèrè yẹn ni àpèrè yẹn làgbà gbogbo ọ̀tá tó dẹ̀ bá ọba Okùn Adé Síjú Adé ṣe títí ó ń ṣe kò dẹ̀ sígbà tí bàbá yẹn ní problem ọba Lámídì Síjú Adé ló ń dìde ìwúrò ní àwọn wàhálà tó jẹ́ tìlú òyìnbó tí ọba Lámídì ní Síjú Adé ló dìde o Síjú Adé ló ń gba bàbá lẹ́rù mo lè sọ ní gbogbo bí o ní gbogbo lẹ̀kílẹ̀ ẹ̀dí kò sí yẹn bẹ́ẹ̀ so ipò Ọọ̀ni ipò ńlá ni ipò agbára ni
ẹnikẹ́ni tó bá lè jókòó sá kọ́ ọmọ tó mẹ́ta jókòó sórí àpèrè yẹn ó ti di bàbá fún gbogbo èèyàn ìwúrò aláàfin tí gbogbo yín ń pariwo pé aláàfin òtọ́ náà gbọ́n fìlà aláàfin òtó kí ló wípé ọba Benin òtó wọ́n jà lóta kí lè bá ẹ má yàrá sọ nípa empire wo empire tó ti wó nígbà tó ti wà ní Ọ̀yọ́ kan dín lẹ́gbẹ̀ẹ́ river Niger kàtà Ọ̀yọ́ kàtà ń gúrà àbí kí náà pè gbogbo bá ṣe move títí tó fi débi tán délé ni ṣébi tán délé ni sáwọn náà ni tí wọ́n bá yàn bẹ̀ àwọn yẹn gan ti jọba níbẹ̀ ìyẹn ní àṣepa yẹn àti Aláàfin tó fi fa wàhálà títí tó fi pa àṣepa yẹn because àṣepa rí báwọn ní superior Ọ̀yọ́ bí pé Ṣàngó jálágbára ó fagbára gba ìlú yẹn lọ́wọ́ wọn ni ṣé pé òun náà wà dé ní àkọ́tọ̀ kì í ṣe Ṣàngó gan ló fagbára gba ibẹ̀ yẹn Aláàfin Àjàká ló fi agbára gba ìlú yẹn kí ọba Ògúndẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ tó enslave Aláàfin Àjàká ṣebí yẹn ni Ṣàngó fi involve tó gba ìgbẹ́ sílẹ̀ tó fi jẹ́ táwọn ará yẹn rẹ̀ pé ẹ̀jẹ̀ káwọn fi Ṣàngó jọba òkè because ó lè gba àwọn sílẹ̀ náà pẹ̀lú gbogbo ẹ̀ náà ṣùgbọ́n ó destroy empire yẹn kó tó fi pé àwọn tó kù tẹ́ bẹ̀rẹ̀ sí ìjọba tó ń satrack àwọn tó bá nílùú yẹn so ọ̀dọ́ máa ń sọ̀rọ̀ kì í ṣe pé Ọ̀yọ́ ò sínú Ọ̀yọ́ tó wà yìí kò sínú ẹ máa ń sọ pé ọmọ Odùduwà kò wọn ní òrò pé ojúlówó ọmọ Odùduwà yẹ kankan nínú wọn gẹ́gẹ́ bìkọ́ tó bá jẹ́ ọmọ Odùduwà kò yẹ kán rí Ifẹ̀ bí ọ̀tá kò yẹ kán rí bí ọ̀rẹ́ kò yẹ kán rí bí ilé wọn ṣé tí ọmọ bá kò lágbólé nísìnyí tó lọ kọ́lé sẹ́kù ṣó ti ju àwọn tó wà lágbólé lọ ni ṣé lè ju ilé agbolé lọ ni ṣé ó gbọ́dọ̀ sọ agbolé yẹn nù tó bá jọmọ bẹ̀ ṣùgbọ́n tó bá jọmọ àlè àtàpá síbẹ̀ o àbí kí ẹni mo sọ àtàpá sí bá lé ibẹ̀ ní pé kì í ṣe bàbá òun ẹ̀yin lẹ́mọ̀ tí kì í ṣe bàbá ẹ̀ lóòótọ́ àbí ṣé nǹkan tí mo sọ ṣé kí ni ẹ fẹ́ sọ bàbá wa. àwọn oríṣiríṣi àwọn ìtàn náà là ń gbọ́ nípa Ọọ̀ni àti ọba Ọ̀yọ́ pàápàá nígbà tí wọ́n sọ pé ọmọ wọn gan gbé ogun olóró ńgbà yẹn àwọn ìròyìn tá a gbọ́ ni pé ọba Okun Adésíjú Adé Olúbùṣe II òun náà ló gba Aláàfin kalẹ̀ nínú wàhálà yẹn ní ó jẹ́ kó di ẹni tí ó máa dẹni ìmẹ́rí so ó wá yà wá lẹ́nu bẹ́ẹ̀ pé gbogbo awuyewuye pé èmi jù ọ́ ìwọ ojú mi tó máa ń bá ọba Síjú Adé fà ó ń yà wá lẹ́nu tá a máa sọ pé òun làgbà àmọ́ a rí inú tàbí pé ó tẹ jìnnà sí Ọọ̀ni níbi tó jìnnà gan gidi nítorí láti ibi tá a wà yìí títí dé Ìgbíní tí a ti bá Oníṣàpàlà a gbọ́ wípé Ifẹ̀ ló dominate a dẹ̀ rí àwọn kan náà àwọn ẹ̀yà yẹn pẹ́pẹ́ dòní wọ́n sọ Yorùbá so afẹ́kẹ́ bá ní tàn mọ́lẹ̀ sí. ẹ ṣe látòrí jíjẹ ti gbé yẹn ẹ parọ́ nígbà tí wàhálà yẹn wáyé ńgbà yẹn ọba Okun Adésíjú Adé mẹ́dìdè tó dẹ̀ paná kìíní yẹn mo wá fẹ́ sọ kíní kan fún yín lé ní sẹ́yìn pé nǹkan tẹ́yìn ò bá tó ló máa ná gàmù sẹ́yìn pé nǹkan tẹ́ bá tó kò ní jọ yín lójúmọ́ ókè nígbà tí tẹ́ bá jù mí lọ ṣé ẹ gbọ́dọ̀ sẹ̀rẹ̀ máa sọ fún mi bẹ́ẹ̀ jù mí lọ ni bọ́n tí bá jù yín lọ sẹ́yìn pé mi ò ní ìyàtọ̀ pariwo kó mo jù yín lọ bọ́n tí nígbà tẹ́ bá mọ̀ wípé nǹkan yìí kò tọ́ sí yín èdè fẹ́ kílèmù ẹ̀ sẹ́yìn pé ìlẹ̀ máa pariwo èmi ò fẹ́ pariwo láti ìjọba tó ń pariwo kiri ẹ̀rí ọ̀ní kó sọ̀rọ̀ ṣé bàbá ẹ̀bà débì kan rí tó sọ wípé olórí tàbí kiri kan ṣùgbọ́n gbogbo ayé ti rí pé olórí rẹ̀ so òun tún gbọ́dọ̀ máa pariwo ẹni tì mọ̀ ṣùgbọ́n àwọn tí ò jẹ́ nǹkan kan lọ́dún wọn sọ pé òyìnbó máa ń pòmè fún ní empty barrel sounds best àgbófìfo ló máa ń dún gbogbogbò ẹ̀yẹ́dẹ̀ so ohun tẹ́ ẹ̀ bá tó lèèyàn máa ń nàgà mú ṣẹ́gẹ́dẹ̀ lẹ́yìn ò bá tó nǹkan ló máa sọ pé òun ju lágbájá lọ òun ṣe kí because ẹni yẹn wà wájú ẹ ni ẹ̀yìn tí lẹ́yìn tó wà lẹ́yìn èèyàn tẹ́yẹ̀ sọ pé mo jù ẹ lọ tẹ́ ẹ jìnà sí tẹ́yẹ̀ bẹ́ẹ̀ ni wẹ̀yìn òkè lẹ́nu máa wò so tí Ọọ̀ni ò bá dẹ̀ sí wájú kò ní ẹ̀ bà rí wọ́n ẹ̀ tó sọ bà míì àbẹ́ẹ̀ ti gẹ́tì nísìn wọ́n ẹ̀ tí wọ́n sọ wípé ibùdó gan dẹ́fẹ́ ìgbà gbọ́ bá bì ní ó jùlọ wọ́n ẹ̀ tí wọ́n máa pariwo pé ó jọba bì ní lọ jọba bì ní ṣùgbọ́n wọ́n ní nǹkan tí wọ́n ní àbùkù ìwé èèyàn méjì gbajúmọ̀ ní àbùkù máa ń wá kiri kẹ́ẹ́bí gẹ́gẹ́ sọ wípé agbára ò ní dé òwò èrè dé gbogbo ẹ̀rí tí a bá dé ṣàkíyèsí lé ní Yorùbá náà sọ ń bẹ̀ gbogbo àṣà wa wọ́n rí àṣà wa náà ń ṣe Bìní àṣà wa ní gẹ́gẹ́ but dẹ́ àṣàbà but ọ̀dọ́gba yàtọ̀ ní pé èdè ní ilẹ̀ Yorùbá àmọ́ èdè mélòó la ní a ní millions of èdè tẹ́lẹ̀ wípé kò jọra wọn ṣùgbọ́n a ní nǹkan kan tá a fi jọ ń bára wa sọ̀rọ̀ tàbí ìjọ fi ń gbọ́ra wa yé ẹ̀yìn tẹ́ bẹ́yìn so kí lórúkọ ẹgbẹ́ náà máa sọ wípé Ifẹ̀ ó kéré sí tàbí Ọ̀yọ́ ó súnmọ́ fẹ́ báwo ni ọmọ ṣe máa ń ju bàbá lọ tó dẹ̀ kó sí wọn lórí ní Ọ̀yọ́ ẹ jẹ́ kí n sọ fún ilé ní orí ọmọ Odùduwà òfìyè mẹ́ẹ̀ Odùduwà
ó jẹ́ èèyàn kan tó kọ́ jẹ Ọọ̀ni alágbára anybody náà tó bá bọ́ síbẹ̀ Odùduwà ló dá Ilé Ifẹ̀ sílẹ̀ ó ní agbára ló ṣe bọ́ síbẹ̀ so anybody náà tó bá bọ́ síbẹ̀ lẹ́nìí òun náà ṣe agbára tiẹ̀ lọ ní kò sí permanent champion àsìkò yín lẹ máa lò bẹ́ẹ̀ ó dẹ̀ ló àsìkò yẹn yóò mí rí pé àsìkò yẹn ò gbọ́dọ̀ máa lò lọ bẹ́ẹ̀ tẹ́bá ń fẹ́ sọ̀rọ̀ àwọn alágbára nílẹ̀ Yorùbá lè dárúkọ Awólọ́wọ̀ àbí tẹ́bá dárúkọ Ìkẹ́nnẹ́ ẹ sọ pé ìlú Awólọ́wọ̀ ẹ̀dígẹ́kẹ̀ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ pẹ́lú mi mọ orúkọ bá Ìkẹ́nnẹ́ Awólọ́wọ̀ náà mọ̀ torí wípé sáà rẹ̀ ó lò ó ayé mọ́ ojú omi rí pé agbámagbàgbé ẹ̀ àlìgbàgbé ẹ̀ bọ̀tí yẹn òun sọ wípé lálágbára bí ìbá dìde kò gbọdọ̀ dìde mọ́ torí pé Awólọ́wọ̀ ti dìde amẹ́yẹ yẹn ló máa dìde nígbà tí Odùduwà lọ àmọ́ iye alágbára ló dìde nífẹ̀ẹ́ tó ń jẹ́ Ọọ̀ni kò ní ìpè torí wípé Odùduwà bẹ́ẹ̀ ti jẹ́ yẹn àwọn tó ń jẹ́ yẹn tó kù tó ń jẹ́ yẹn wọn ò superior mọ́ so ìyẹn ló ń kó sí àwọn ará Ọ̀yọ́ lórí wípé ọmọ Odùduwà ẹ̀ẹ́dẹ̀ nìkan làwọn ó lè jẹ́ ọmọ Odùduwà yóò kàn anybody kò ní nǹkan kan ṣe pẹ̀lú àpèrè Ọọ̀ni ó yàtọ̀ àpèrè yẹn gangan òun à ń sọ̀rọ̀ ní báyìí ẹni bá tọ́ sí ló ń bọ́ síbẹ̀ kìí ṣe dandan wípé Odùduwà bímọ kan ológbọ́dọ̀ wá síbẹ̀ ìrọ́ o ẹni tí wọ́n ti tó ilé tó ń jẹ Ọọ̀ni ó ti yẹ yí mẹ́rin ní Ọ̀yọ́ náà wọ́n ti tó ilé tó ń jẹ Aláàfin kò dẹ̀ mí wípé dandan ọ̀tán ó ti yẹ yí mẹ́rin wọ́n bá ṣe díẹ̀ ní gbogbo wọn kò jọra wọn but wọ́n máa sọ wípé Lineage Odùduwà ni àwọn ẹlòmíì ò mọ̀ bàtàn rẹ̀ kẹta but a lè mọ Lineage Odùduwà tí ò rí ẹ̀sìnkẹ́sẹ̀ bẹ́ẹ̀ ọmọ bí wípé ọmọ mẹ́rin láàbúrò ẹlòmíì bí dọ́bílẹ̀ kò mọ́ o tó bá ní ọmọ rẹ̀ bá kò rírí o ṣùgbọ́n ó mọ bó ṣe lè líǹkì ara ẹ̀ mọ́ Odùduwà tí ò rírí tí ò jẹ́ mọ́ bó Odùduwà ṣe wáyé ó ti yí so bí ọ̀rọ̀ Yorùbá ṣe rí nìyẹn Yorùbá ò dá ẹ̀sìn yìí bẹ́ẹ̀ a máa mú òótọ́ àyè máa fọwọ́ bó òótọ́ mọ́lẹ̀ torí àtẹnujẹ ṣé gbogbo àwọn tó ń fi ìtàn jẹun bí àwọn láyé àbáṣe àwọn náà ń dojú ọ̀rọ̀ àwọn ni ò jẹ́ kí ọ̀rọ̀ yé àwọn tó yẹ kó yé because nǹkan fẹ́ jẹ kò jẹ́ kó gbọ́n náà ń dojú ìtàn òní náà ń sọ kátàkátà kiri títì ìtàn fún ojú bá ṣe ń sọ yìí lọ ṣebí gbogbo nǹkan tí mo mọ̀ ẹ mọ̀ ẹ̀yin náà mọ̀ tó ti bá ń sọ àsọkún ni tó yẹ yìí so kò ju bẹ́ẹ̀ yẹn lọ ìjọba tún ní nǹkan mi ìjọba bẹ́ẹ̀. àwọn nǹkan mi tí mo fẹ́ sọ nígbà tí ọ̀rọ̀ wa ń lọ sí ìparí náà ni pé ohun tó ṣe pàtàkì jù náà ni wípé a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì bẹ́ẹ̀ nítorí pé ọba àlàáfíà àlàáfíà ni wọ́n dẹ̀ fi dání gbogbo àwọn ọmọ táàró jire láti Ifẹ̀ ń bí lọ a mọ̀ wípé ẹni tó bá ti wà lórí àpèrè Ọọ̀ni ẹ ti tán ní gbogbo omi tí wọ́n bá dẹ̀ ti ta sí lára ó máa mọ́ lára so àlàáfíà tí wọ́n gbé dání náà. ẹ jábọ̀ díẹ̀ lára ohun táwọn èèyàn sọ nígbà tí wọ́n wo fọ́nrán tí wọ́n gbọ́ ohun tí kábíyèsí sọ nípa ẹni tó jọra wọn lọ láàrin Aláàfin àti Ọọ̀ni. Sodiq Ojosu ní irọ́ lásán Yorùbá lẹ́fún àbí lẹ́fún dẹ̀ ni. Wálé Adédèjì ní bàbá gbàgede ìmọ̀ ẹkú gbìyànjú ẹkú iṣẹ́ ọpọlọ. Abidin Adémọ́lá ó ní who is this man please because he doesn't know anything. Orí Ààrẹ Lateef ní gbogbo ń ṣàfẹ́ fi orí gba ẹ̀gún òun sọ̀rọ̀ òun lò fún ọba iṣẹ́ ẹgbẹ́ rẹ̀ ni wọ́n ṣùgbọ́n babaláwo àfáà pásítọ̀ tí kò báyìí tí fi ẹnìkan pa itú wọn kàn ní jókòó jẹ́. Musefiu Musbaudin ní God bless you sir. Alhaji Sultan ní are you counting yourself as a king? Yusuf Babala ní stop lying and stop lie and propaganda. Aláàfin don't get up for Seyi Makinde. Aláàfin only get up when they want to take pictures. Baba didn't sit back. Ọmọlábẹ̀s ní more wisdom sir. Simeon Ìlérí Ayọ̀ ní okay. Àwùjọlá ní Saliu ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ náà sọ dá. Yusuf Saheed ní Ifẹ̀ nation now no going back. Ẹ wo nǹkan kì í síbí o nǹkan kì í síbí tí a bá ń sọ nípa nǹkan tí àwọn èèyàn ń sọ. Yusuf Saheed ní please no Yorùbá again it is Ifẹ̀ nation now no going back. Oríṣiríṣi làwọn èèyàn sọ. Èèyàn kan ní bàbá kábíyèsí Yunus ló sọ bẹ́ẹ̀ ó ní kádé pẹ́ lórí Ìbàdàn pẹ́ lẹ́sẹ̀ kírù kẹrẹ ó pẹ́ lọ́wọ́ kó di òkíní ẹ̀mí yín á gùn sí gbogbo ẹ̀mí yín á gùn. Àjídélé Azeez ní kábíyèsí bàbá you are confirmed sir. Alóńgẹ́ ní you are rude on the throne. Ó ní is Ọ̀yọ́ state governor bigger than Aláàfin. Èèyàn kan tún wá ó ní you must no eléyìí ò dá.
ó lágbára o. Òun náà ni ẹ ti gbọ́ táwọn èèyàn sọ lóríṣiríṣi. Kí lè ro ti yín? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.